Welcome to Culture Africa TV. Fún gbogbo àgbáyé gbogbo ọmọ káàárọ̀ oòjíire ọmọ adúláwọ̀. Ọdún yìí dẹ̀ tún jẹ́ ọdún mánigbàgbé tó jẹ́ wípé kò ń ṣe dúdú tàn la lè sọ nípa ọdún ìwúre ni. Ọdún yìí ni Ọọ̀ni àti Àràbà gbọ́dọ̀ fojú kara. Àràbà máa léfin ó ní ìtàn tó so mọ́. Àràbà máa gbà fún kankan lónìí. Tó dẹ̀ máa fi súre tó máa fi ṣàdúrà. Irú ọdún yìí ni bí Àmọ̀tẹ́kùn ni Àràbà máa dà. Wọ́n máa ní pé ló kojú wẹ̀yìn kí ni rọ́bà. Àràbà dà Àmọ̀tẹ́kùn ó dè sí ó dẹran pa bí fin lára. Ọ̀rúnmìlà yíra padà di Àmọ̀tẹ́kùn lọ́jọ́ orú ni bá fi súre ni. Òun ṣe gbogbo ìtàn la lè sọ sórí afẹ́fẹ́ ọkàn wa máa balẹ̀. Ọdún èyí ó jọ́dún àṣeyẹ, ọdún dùn, ọdún ayọ̀, ọdún ìgbéga, torí ọdún tá ń ṣe lè tán bá ṣe tọmọdé tàgbà máa gbóná ni. Ìgbà bá ti sọdún ìtàn lára tó máa tù ló máa tu ọmọdé, ló máa tu àgbà, ló máa tu ọkùnrin, ló máa tu obìnrin, torí ọdún èyí ọdún ẹ̀rọ ni. Jẹ́ ọdún tí a ṣe ìgbé láti láti ìjọ aláìgbáyé. Látayédáyé náà ti ṣe é bọ̀, torí ìgbàrà bàbá lè fi tán tó bá ráàfin, torí òun àti ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì àpọ̀dọ̀ fojú kanra ni. Ṣoṣo méjì àpọ̀dọ̀ fojú kanra wọn. Torí ìgbàrà bàbá lọ sáfitán tó bá dé, omi ẹ̀rọ tó bá fi wẹ̀ ló máa fọ́n káàkiri gùn. Ló fi máa tùbà, ló fi máa tùṣe. Kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ fa ọmọ káàárọ̀ oòjíire nípa láti lè gbé ìṣẹ̀ṣe ní àrùbẹ́? Ìṣẹ̀ṣe dára, ìṣẹ̀ṣe lágbà, orí ẹni mọ̀ dání láàmú. Torí ọ̀làjúdé náà lọ kìrìsìtẹ́nì náà lọ mùsùlùmí, ìṣẹ̀ṣe lágbà. Kò dẹ̀ sí bí pásítọ̀ ṣe máa ṣoògùn fọ, dúdú máa wà ńbẹ̀ o. Kò sí bá làáfà ṣe máa ṣoògùn fọ, dúdú máa wà ńbẹ̀ o. Ewé àti epo ni bẹ́ẹ̀ Ifá ló ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ ẹ̀dá. Àṣẹkọjá ayé ẹni Ifá ló ṣe pàtàkì o. Ifá ló yẹ ká máa ṣe, Ifá ló dára ní ìgbésí ayé. Àlejò torí pé ọdún Ifá àgbáyé, náìtì ọdún Ifá àgbáyé tá máa ń ṣe ọdún Ifá àgbáyé ni. Ilé-Ifẹ̀ gangan ni ọdún Àràbà àgbáyé. Tí bàbá wa kọ̀ tó bá náà ò ṣe Ilé-Ifẹ̀, ìgbóná máa pọ̀ nílùú. Ọlọ́run jẹ́ ká rí ogun ìgbóná. So Ilé-Ifẹ̀ tí bàbá bá ti Ilé-Ifẹ̀ tán ṣàdúrà lọ tí ààfin ní pálásì wa ní Ilé-Ifẹ̀. Tán bá ti ṣàdúrà lọ tán ṣàdúrà bọ̀ tán parí gbogbo orò tó yẹ kán ṣe. So ìgbà tí bàbá bá wẹ ìfín yẹn dà sílẹ̀ padà, omi ẹ̀rọ ni bẹ̀rẹ̀ sí wọ́n sí ìlú abẹ́ẹ̀ sí tú abẹ́ẹ̀ sí túṣẹ́, kò ní sí ogun gbóná mọ́. Ọní máa rọ relé àárọ̀ relé. So tí ọdún lè fi wà fún nìyẹn. Ṣé a gbọ́ pé nínú ìtàn pé ní àyájọ́ ìjọ tí Àràbà àgbáyé àti Ọ̀nìrìṣà hàn gbọ́dọ̀ fojú kọra wọn? Gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn. Tí Àràbà àgbáyé bá ti wà ní Ilé-Ifẹ̀, àwọn àti Ọ̀nìrìṣà gbọ́dọ̀ fojú kanjú. Sórósóró méjì yé gbọ́dọ̀ fojú kanjú. Wọ́n ti jọ di sórósóró méjì. Ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Àràbà àgbáyé bá ti Ilé-Ifẹ̀, wọn àti Ọ̀nìrìṣà Bàbáríà Ìgbìnìbí àti Àkún wọn gbọ́dọ̀ fojú kanra. Ṣé wọ́n ṣe láti fi ṣe ayẹyẹ fún Ọọ̀ni ni àbí wọ́n ṣe láti fi ṣe ayẹyẹ fún Àràbà àgbáyé? Fún gbogbo àgbáyé ni, gbogbo ìlú, gbogbo àgbáyé pátá. Torí ọjọ́ èní gan gbogbo àwọn láràbà ló máa wá síbí, àwọn fákànṣu máa wá, wọ́n máa jẹ tán máa mú, kálukú máa ṣàdúrà sórí rẹ̀. Àbá ti ti ààfin dé, jíjẹ mímu kùtùkùtù ló kù nírọ̀rùn, wọn kálukú máa jẹ kó máa mú. Kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba ọmọ káàárọ̀ oòjíire nípa ìṣẹ̀ṣe? Ẹ ṣé, àmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni wípé ìṣẹ̀ṣe lágbà o. Ìṣẹ̀ṣe lágbà. Ọ̀yọ́júrànà bá débi kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ọ̀yọ́júrànà bá débẹ̀ ìṣẹ̀ṣe lágbà. Kí gbogbo ìran máa wálé kán lá máa wo bọ́n ṣe é ṣe. Àmọ̀ràn tí máa gba gbogbo ọmọ Yorùbá nìyẹn o. Ifẹ̀ lénìí, òun ni wọ́n pè ní Ilé-Ifẹ̀ tí
ọdún àràbà tí wọ́n máa ń ṣe Ilé-Ifẹ̀, wọ́n máa ń ṣàdúrà fún gbogbo ìlú, tó máa ń ṣe ìtùlú. Tí a bá ṣe ọdún àgbáyé, ọdún fàgbáyé, tó bá ti ṣe Ilé-Ifẹ̀ kò tí ì kásẹ̀ ńlẹ̀. So Ilé-Ifẹ̀ ni àràbà fi ń kásẹ̀ ńlẹ̀, tó ti jẹ́ pé gbogbo àwa tí a bá ní ìṣòro kọ̀ọ̀kan àsìkò yìí náà, nípa pé bóyá a ní ìṣòro nípa ti bàbá tá à ń pè ní Ọbalúayé ti Ṣọ̀pọ̀nná, òun náà là ń pè ní Ṣọ̀pọ̀nná. Àsìkò yìí la fi ń gbàdúrà kí Ọbalúayé náà kó bá yọ ọwọ́ tó bá fi sí wa lára, àwọn tó bá lára wọn kó bá yọ. Ta bá ń gbàdúrà ká má pàdé olóde lọ́nà, àsìkò yìí la máa ń gbàdúrà. Irú àwọn tó bá ti ní àpẹẹrẹ ní pé mo rí nǹkan báyìí tó bá wá sí ọdún yìí tó ń ṣe ní èní, àsìkò yìí ni wọ́n máa ń rí àwọn nǹkan ẹ̀rọ, àwọn ẹ̀bẹ̀ bàbá ọ lè máa fún wọn o, bọ̀ tó bá request fún wọn máa gbà, wọn máa fún wọn, ọ dẹ̀ máa sọ báyìí máa ṣe fún wọn. Èní omi tó ń wọ́n lé ní omi ayọ̀ ní, omi ìdẹ̀ra, omi tí gbogbo ara máa fi ń dẹ èèyàn téèyàn bá ní nǹkan tí kò dá ní ara, òun lomi tó máa wọ́n lé ní. Èmi á forí gba omi tèmi, màá fọwọ́ gba omi tèmi tí màá fi pàrà tèmi, mi ì fẹ́ rí ìjà olóde. Mo wá gba àwọn èèyàn níyànjú ní pé ní ọdún tó ń bọ̀, ọdọọdún ni wọ́n máa ń ṣe ní Ilé-Ifẹ̀. Tó bá di ọdún tó ń bọ̀, kẹ́ gbìyànjú kẹ́ wá. Tẹ́ bá lè wá fún ọdún Ifá àgbáyé, kẹ́ gbìyànjú kẹ́ wá sí Ilé-Ifẹ̀. Tẹ́ bá dẹ̀ ní àyè fún méjèèjì, kẹ́ wá. Ó máa kò ń ṣe ń pé fún ká wá náwó, kò sówó tá à ń ná, àwa ń ṣàdúrà ní àdúrà gba rẹ̀ ló máa gbà láṣẹ Èdùmàrè.